Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò yín, ètò wa àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ ìmèrè. Òní episode 86 ni a wà lónìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ mi lórí ètò yìí, ẹ bá mi share ètò yìí. Ó tó ọjọ́ méjì mẹ́ta tí a ti wá sí orí ètò. Mo fi eléyìí mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, olólùfẹ́ àṣírí ìjìnlẹ̀ jákèjádò àgbáyé. Mo kí yín pé a kú ọjọ́ méjì mẹ́ta. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ like, ẹ comment, ẹ dẹ̀ show love. Lórí Facebook ó ti tó àkókò díẹ̀ tí a ti wá sórí ètò, bó tilẹ̀ jẹ́ pé orí YouTube ni à ń sábà ń ṣe àwọn prógámù yìí sí. Tó bá jẹ́ pé òní ni ìgbà àkọ́kọ́ èyí tí ẹ̀yin wo ètò yìí, ẹ lọ sí orí YouTube channel wa, Ọba Àṣà Àgbáyé, Ọba Àṣà Àgbáyé. Ẹ máa rí tàbí kẹ́ táìpù àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ ìmèrè lórí YouTube. A gbé jáde láti episode 1 títí dé episode yìí tí a ń ṣe gangan yìí, episode 86. Ẹ máa rí àwọn oríṣiríṣi àwọn àṣírí. Kí là ń pè ní ẹgbẹ́, kí là ń pè ní emèrè, kí ló ń jẹ́ elérè, kí ló ń jẹ́ elémèrè, àwọn ọ̀nà wo ni ẹ̀dá ò fi tètè rí ògo lò, kí ni àwọn ìpèníjà tó lè máa dojúkọ ènìyàn tó jẹ́ pé ó ṣeéṣe kó wá láti ọwọ́ ẹgbẹ́, tàbí ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe ogun ayé ni, ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe ọwọ́ àwọn àgbà ni, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ó dé bá ọmọ ènìyàn kì í sì ṣe ọwọ́ ọ̀tá pàápàá, ọ̀pọ̀lọpọ̀ ló wá láti ọwọ́ ènìyàn, ọ̀pọ̀ sì máa ń wáyé láti pàṣẹ ẹgbẹ́, yálà májẹ̀mú ènìyàn èyí tí èèyàn bá ẹgbẹ́ dá, tàbí ńgbà míì ó máa ń ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà tí ogun gbà ń ja ènìyàn kó jẹ́ pé yálà èèyàn jẹ èèwọ̀ tàbí ẹ̀jẹ́, torí ẹ̀jẹ́ tún yàtọ̀ sí májẹ̀mú. Ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà kan tàbí òkèjì ni ìjẹ́ ìwọ lè mọ destiny tí wọ́n mú wá sílé ayé. Nínú ètò yẹn náà ni ẹ ti máa ní àǹfààní láti rí wò. Ẹ bá mi subscribe, ẹ share fún àwọn èèyàn, kí ẹ sì like, kẹ́lẹ̀ tún comment. Ojú òní tiwa lórí ètò wa tí ò ní ní pẹ́ wọnú agbami ètò. Mò ń bọ̀. Ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò yìí, mo rí yín bẹ̀. Ẹ ṣé o. Ọbabìnrin Ajé ti gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní northern state, mo rí yín bẹ̀. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sí orí ètò. Bàbá wa Oríyọmí, ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun, mo rí yín bẹ̀. Mò ń bọ̀. Ẹ bá mi share, ẹ bá mi share ètò yìí. Ó kí yín, ẹ kú àbọ̀ padà. A ò ní gba ara wa ní àkókò rárá. Lórí ètò tí ò ní prógámù ní òun ṣe prógámù tó máa gùn lọ rẹpẹtẹ. Mo kàn fẹ́ wá pe àkíyèsí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, olólùfẹ́ Ọba Àṣà Àgbáyé, ọba ẹgbẹ́ àgbáyé,
olólùfẹ́ àṣírí ètò àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ ìmèrè, ẹ̀yin ni mo fẹ́ wá pe àkíyèsí wa. Kí ni ohun tí mo fẹ́ pe àkíyèsí wa sí? Òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà èyí tí a pè ní challenges ni ó dojúkọ èèyàn tí èèyàn sì dojúkọ. Ìjẹ́ ó ṣeéṣe ìyá mi ajé o, ẹ káàbọ̀ sí orí ètò èyí oge àfiṣẹ̀kẹ̀rẹ̀ dára, mo rí yín bẹ́ẹ̀, ẹ ṣeun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n dojúkọ ìṣòro tí wọn ò sì mọ ọ̀nà tí àwọn ìṣòro yìí gbà wọ inú ayé wọn. Àṣírí ńlá tí mo fẹ́ tú fún yín lónìí òun ni wípé ẹ wá ọ̀nà láti máa ṣe àwádìí ara yín, ẹ máa ṣe àyẹ̀wò ara yín. Tí ẹ bá ṣe ìwádìí ara ẹlòmíì tó jẹ́ pé kò tilẹ̀ ṣe nǹkan tó pè láyẹ̀wò ara ẹ̀ rí látìgbà tó ti délé ayé, a dẹ̀ rí ẹlòmíì tó jẹ́ pé ó ti lè pé bí ọdún 5-6 sẹ́yìn tí ó ti ṣe ìwádìí ara ẹ̀, eléyìí tí ó sì kù díẹ̀ káàtó. Mo tilẹ̀ rẹ́nìkan tó sọ pé ìjẹ́ ọ̀nà wo ni èèyàn fi máa ń ṣe ìwádìí ara ẹ̀. Ó yẹ kí at least ní ọdún in a year ó kéré jù ó yẹ kéèyàn máa ṣe ìwádìí ara ẹ̀ lẹ́ẹ̀márùn-ún. Bó kéré jù ní ọdún ó yẹ kí ẹ̀dá máa ṣe àwárí ara ẹ̀, kó máa ṣe àyẹ̀wò ara ẹ̀. Bó tilẹ̀ wá di pé èèyàn ò ráyè rárá, gbogbo ẹ̀yin tẹ́ ń show love, tẹ́ ń show like, mo really appreciate yín. Bó kéré jù pé èèyàn ò ráyè 4 times in a year ló yẹ kéèyàn máa ṣe ìwádìí ara ẹ̀. Tẹ́ bá ṣe ìwádìí ara yín ní 4 times in a year, that means every 3 months. Eléyìí tí o bá ṣe ní irú èní, ó ṣeéṣe kó sì gbé títí di 2 months 3 months. So tí ó bá máa tún fi ṣe another 3 months, wá tuntun wo, nítorí pé ojoojúmọ́ ni ayé ń gbógun. Àwọn tí ò ṣẹ̀, àwọn tí ò ro ibi sí ṣùgbọ́n tó jẹ́ pé òun rí jẹ, wọ́n á máa ro ibi sí ẹ̀. Tàbí pé òun rí mu, ó tọrọ lọ́wọ́ wọn, ó yá lọ́wọ́ wọn. Even though àwọn ọ̀rẹ́ tẹjọ ń rìn, àwọn alábàágbé, àwọn ọmọ ìyá ń kọ́, kódà ìyá àti bàbá wọ́n máa ń gbógun ti ọmọ wọn. Kábàyè tó wá sọ pé ẹni tí wọ́n jọ bí wa, àyè tí a Yorùbá pè ní alájọbí. So ṣùgbọ́n tí a bá ń ṣe ìwádìí ara wa, a lè mọ ibi tí ogun ti gbà wọlé, a lè mọ orísun challenges wa, ohun tó fa ìṣòro tí a dojúkọ, a lè mọ̀. Ìdí nìyí tí ó fi yẹ ká máa ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè, kí wá ṣe àwa nìkan. Ẹ̀yin ọkọ, ó yẹ kẹ́ máa mọ bí ẹ ṣe lè máa ṣe àyẹ̀wò ìyàwó yín. Ọ̀pọ̀kùnrin ni ò lẹ̀ kí ẹ̀ níwọ̀n ráyè fún àwọn ìyàwó wọn títí tí ìṣẹ̀lẹ̀ bí a fi wọlé sí ilé ayé ìyàwó wọn nígbà tí wọ́n ráyè. Káṣà ti fún obìnrin lówó ọbẹ̀, ká ti fún lówó irun, ká ti fún lówó aṣọ, wọ́n ti tọ́jú ìyàwó tán nìyẹn. Eléyìí kù díẹ̀ káàtó. Ẹ ṣàyẹ̀wò ìyàwó yín, ẹ máa ṣàyẹ̀wò ìyàwó yín, ẹ mọ irú èèyàn tí ìyàwó yín jẹ́, ẹ mọ ọ̀run tí ìyàwó yín ti wá. Yálà bóyá ẹgbẹ́ tiẹ̀, bóyá ẹgbẹ́ onímájẹ̀mú ni, bóyá ó ti ní májẹ̀mú tí ó bá ẹgbẹ́ ẹ̀dá. Mo ti ṣe ètò yìí tó jọmọ́ ètò yìí ní bí ọdún díẹ̀ sẹ́yìn. Arákùnrin kan ṣe alábàápàdé fídíò mi, ó ṣe alábàápàdé fídíò mi. So ó ní láti pè mí pé òun fẹ́ ṣe àyẹ̀wò òun àti ìyàwó ẹ̀ méjèèjì, ìyàwó méjì lónìí. So nígbà tí ẹni yìí, tí arákùnrin yìí tí ó sanwó ìwádìí, mo sì bá ṣe ìwádìí. Nígbà tí mo máa ṣe ìwádìí, inú ẹgbẹ́ kan ṣoṣo ni ìyálé àti ìyàwó wà. Ìyàwó jẹ́ olórí, ìyálé ó jẹ́ igbákejì. Ìjà dẹ̀ máa wá ń wà nínú ilé yẹn gan, ọkọ ṣáà máa sọ pé ìjà máa ń wà. So kò sì yé ọkọ, kò mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Now májẹ̀mú tí àwọn méjèèjì dẹ̀ wá ti wá ní láàrin ara wọn ni pé ìyàwó ní pé ìyálé ní pé òun máa kú láàárọ̀, ìyàwó ní pé òun máa kú ní ìrọ̀lẹ́. Tó sì jẹ́ pé ó jẹ́ ọdún tí ò pẹ́ mọ́, tí ò jìnnà sí àkókò yẹn mọ́. Ìjẹ́ tí ìyàwó bá kú láàárọ̀, tí ìyálé kú lọ́rẹ́ ní ìrọ̀lẹ́, ṣọ́kùnrin yẹn ò ti gborúkọ, wọn á ní pé ó fi ṣògùn owó ni.
wọn ní pé ọkùnrin fi dájọ́ ṣùgbọ́n wọ́n á ní pé ó fi ṣoògùn, wọ́n á ní kó fi àwọn ìyàwó ẹ̀ṣẹ́ ṣó ni. So ìtorí pé Olódùmarè fún ẹni yìí ní àǹfààní tí ó fi wo fídíò tó fi pè wá, a ní láti wá sọ fún yín pé lọ ṣe nǹkan báyìí, lọ ṣe nǹkan báyìí, lọ ṣe nǹkan báyìí, nǹkan tó fi sèfù fámìlì ẹ nìyẹn. Káwá ní pé kò ná ní pé kò yà sí irú nǹkan yẹn, ẹ wo bí ìbáṣe pàdánù ìyàwó méjì. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tá à ń bí lónìí. Èmi lè máa ń sọ kankan wípé ó wù mí kí ọmọ mi ó jọ mí pẹ̀lú ojú, ó wù mí kí ọmọ mi ó jọ mí pẹ̀lú ìwà, ó wù mí kí ọmọ mi ó jọ mí pẹ̀lú sọ̀rọ̀, ó wù mí pé kọ́mọ mi jọ mí pẹ̀lú akitiyan, ṣùgbọ́n kò wù mí kọ́mọ mi ó jọ mí nípa ti ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé, nítorí pé ohun tí èmi fojú àwọn òbí rí, tí mo fojú pàápàá ìyá àti bàbá rí, èmi ò gbàdúrà kí ọmọ fojú èmi rí irú ẹ̀. Bẹ́ẹ̀ ni ìdí nìyí tó fi jẹ́ pé from time to time ni mo máa ń yẹ àwọn ọmọ wọ̀nyẹn wò láti lè wòye pé kí ni nǹkan tó tún máa ṣẹlẹ̀ lóṣù tó ń bọ̀ o, kí ló tún máa dé ní oṣù tó bá tẹ̀lé o, kí ló tún máa dé o. Nítorí pé gbogbo àwọn ọmọ tá à ń bí ọ̀pọ̀lọpọ̀ nú wọn alágbára ọmọ ni, ọ̀pọ̀lọpọ̀ nú wọn dẹ̀ ni kò sí ẹlẹgbẹ́ kan tí ò ní májẹ̀mú títí ẹ̀, kò sí ẹgbẹ́ kan tí ò ní májẹ̀mú, kò dẹ̀ sí ẹgbẹ́ tí ò ní ẹ̀jẹ̀ títí ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan yìí pé ẹ̀jẹ̀ yàtọ̀ sí májẹ̀mú, kò sí ẹgbẹ́ tí ẹlẹgbẹ́ ọmọ tí ò ní ẹ̀jẹ̀, kò sí ẹlẹgbẹ́ ọmọ tí ò ní májẹ̀mú, ṣe ló yàtọ̀ síra wọn, tí olúkúlùkù yàtọ̀ síra wọn. Ẹ̀yin tẹ́ ń wo ètò yẹn bá mi share program yìí, ẹ share sínú àwọn groups, ẹ share sí orí wall yín, ẹ share káàkiri, ẹ like, ẹ comment. So gẹ́gẹ́ bí ohun tí mo sọ pé tọ́pìkì wa tí ò ní òun ni pé àyẹ̀wò bí a ṣe lè ṣe àyẹ̀wò ara wa, àti pé bí àyẹ̀wò bí ó ṣe kókó nínú ayé ènìyàn. Nínú àwọn ẹ̀sìn kan wọ́n ní pé àwọn lọ ṣọ́nà. Mo rí àwọn ẹ̀sìn kan wà tó jẹ́ pé every week ni wọ́n máa lọ ń ṣọ́nà. Wọ́n mọ̀ pé ṣíṣọ́nà yẹn òun ni ìwádìí tàwa sọ bí. So láti wòye pé kí ló tún fẹ́ ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀, kí ló tún fẹ́ ṣẹlẹ̀ ní oṣù yìí, láti lè mọ àwọn kankan tí wọ́n á fi lè ti fi bóyá ẹbọ ni wọ́n máa rú o, bóyá ìpèsè ni wọ́n máa ṣe o, tí wọ́n ti lè fi dènà irú ìṣòro tí wọ́n bá lè dojú kọ. Ìwádìí ara ènìyàn ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó jẹ́ ohun tí ó ṣe kókó. Bí a bá ṣe ń ṣe ìwádìí ara, àwọn ẹlòmíì pè ní àwárí, àwọn ẹlòmíì pè ní ìwádìí, àwọn ẹlòmíì pè ní àyẹ̀wò. The same thing ni nǹkan tí à ń sọ, èyí tí àwọn olóyìnbó pè ní consultation, àwọn ẹlòmíì pè ní findings, àwọn ẹlòmíì pè ní reading. The same nǹkan kan náà ni ohun tí à ń sọ. Ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe rí àwọn àyẹ̀wò míì. Ẹ lè ṣàyẹ̀wò míì tí ò ní pé ẹ lọ di igbá, ẹ lọ di àwo, ẹ lọ ṣe ìpèsè yìí. Ó lè jẹ́ ìtọ́ni tàbí àmọ̀ràn tàbí ìkìlọ̀. Bẹ́ẹ̀ni, ó lè jẹ́ ìkìlọ̀, ó lè jẹ́ ìtọ́ni, ó lè jẹ́ àmọ̀ràn ni ìwádìí yẹn máa sọ fún yín. Ìwádìí dẹ̀ ó gẹ́gẹ́ lè rí èèwọ̀ yín bẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ mo ti ṣe ẹ́písòdù tó jẹ́ èèwọ̀, tí mo fi sọ̀rọ̀ nípa èèwọ̀, ìyẹn èèwọ̀ ẹgbẹ́. Mo sọ̀rọ̀ nípa èèwọ̀ ìpín, mo sọ̀rọ̀ nípa èèwọ̀ ẹgbẹ́. So tí ẹ bá ṣe ìwádìí, ó ṣeé ṣe kí ìwádìí ka èèwọ̀ fún yín, kó sọ fún yín pé ẹ má jẹ eléyìí, ẹ má mu eléyìí, ẹ má wọ eléyìí, ẹ má lo eléyìí. So ó dàbí àwọn tí mo ṣe consultation fún láàárọ̀ yìí. Ẹnìkan wà tó jẹ́ pé mo sọ fún pé tí bá ní pé kó lọ di rẹ̀gbẹ́, tí bá ní pé kó lọ ṣe gbá, tí bá ní kó lọ ṣe àwo, ṣe ní ẹjọ́ mú bọ̀. Ẹ má bínú, ẹ jẹ́ kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fi àǹfààní yìí sọ fún ẹ̀yin èèyàn wa, pàápàá ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ ti ń bá wa contribute lórí studio,
àṣírí ìjìnlẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣe béèrè ìrànlọ́wọ́ so lọ́wọ́ yín tẹ́lẹ̀ a ti ṣe studio yẹn díẹ̀díẹ̀ gbogbo àwọn system gbogbo àwọn kọ̀mpútà tí a kó sí bí wọ́n tan àwọn kan sílẹ̀ ìyẹn ni tó ń break sound kankan ìyẹn ni mo try láti pa so mo fi lè fi appreciate gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ ti bá wa contribute sí studio tí a ṣe inú studio yẹn náà ni mo wà yìí a sì ń ṣe lọ́wọ́ díẹ̀díẹ̀ ni so tá bá ti bá débì kan a máa lọ́ọ̀ṣẹ̀ tàbí ká dedicate ẹ̀ so that gbogbo yín à lè fi gbogbo nǹkan tó wà bí hàn yìí ìtorí pé gbogbo nǹkan yẹn ò tí complete ni ò jẹ́ kí n fi fídíò yẹn gbogbo inú studio yẹn hàn yìí so mo really appreciate yín so gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ. Ẹ káàbọ̀ padà ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì ni ó sá lọ tí fídíò àkọ́kọ́ tó fi cut ẹ má bínú ẹ jẹ́ padà bá mi share ètò yìí gẹ́gẹ́ bí ohun tí mò ń gbìyànjú láti sọ ni pé ó yẹ kí a máa ṣe àwárí ara wa ká máa ṣe ìwádìí ara wa ká máa ṣe àyẹ̀wò ara wa ẹni tí mò ń sọ ìtàn ẹ̀ lọ ní àkọ́kọ́ yẹn ẹni yìí bí ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rẹ́ ti kó bá tí ó sì jẹ́ kó jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé kò wú kó má wà láàrin àwọn èèyàn kò wú kó má wà ní àárín ọ̀rẹ́ láì mọ̀ pé ìṣẹ̀dá òun kò yan ọ̀rẹ́ ìṣẹ̀dá òun kò ní ọ̀rẹ́ kò ní kó sì kò wọ́ ní ọ̀rẹ́ wọléwọ̀de irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ikú ọ̀rẹ́ ni wọ́n máa ń kú ìmíkàn fún níwọ̀n ni pé lákòókò náà lọ máa bọ orí ẹ̀ from time to time ẹlẹ́kejì ṣọ́ra fún ọ̀rẹ́ àtọ̀rẹ́kùnrin àtọ̀rẹ́bìnrin kàn mú gbogbo àwọn èèyàn jẹ́ kí gbogbo àwọn èèyàn wà mú gbogbo àwọn èèyàn bí àwọn èèyàn tó àwọn ẹni tó mọ̀ ṣùgbọ́n máa mú èèyàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kòríkòsùn so gẹ́gẹ́ bí ohun tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní ló wà nínú kí èèyàn ṣe àyẹ̀wò arábìnrin kan wà ó kàn sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí WhatsApp pé kábíyèsí òun fẹ́ kí n bá òun ṣe àyẹ̀wò so wípé òun láwọn alákan tí ó tẹ́ òun lọ́rùn mo lè ní kó sẹ́ndì orúkọ ẹ̀ méjì tí ò ní sí Sunday mú bẹ́ẹ̀ then kó sẹ́ndì consultation fees ìyẹn owó àyẹ̀wò owó ìwádìí ó dẹ̀ sẹ́ndì ẹ̀ mo dẹ̀ ní pé ó ṣeéṣe kí ìwádìí ẹ̀ tó ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta kí n tó lè ṣe nítorí pé iṣẹ́ máa ń pọ̀ lọ́wọ́ mi mo máa ń bí sí gan ó dẹ̀ accept so ìgbà tí mo máa wá fi ṣe àyẹ̀wò yẹn mo wá sọ fún yín pé ìyá mi o ní láti tètè ṣe ètùtù ìràpadà kó dẹ̀ ṣe ètùtù bíba májẹ̀mú jẹ́ nítorí pé o ní májẹ̀mú tá à ń pè ní májẹ̀mú ọjọ́ ìbí so wípé májẹ̀ pé ọjọ́ tí ọ̀tá ẹ̀ bá máa gbé 48 years gangan ni ọ̀tá ẹ̀ máa jáde láyé pé àárọ̀ kùtùkùtù bí aago 4 sí aago 5 sí aago 8 láàárọ̀ kùtùkùtù bí ẹni yìí ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún nìyẹn ó ní pé àlá tí òun ńlá ni wípé òun ṣe ayẹyẹ gbogbo àwọn èèyàn wà ní ọ̀dọ̀ òun so ibi tí òun dẹ̀ ti ṣe kíní táwọn èèyàn ti ń kí òun kó rere lòun kàn ṣubú lulẹ̀ tóun sùn tóun dẹ̀ ìgbàgbẹ̀ yẹn kú so ó ní pé òun ti lá àlá yẹn tó bí 10 times tóun ti lá àlá yẹn eléyìí tó wá fún ni pé ó kù ọjọ́ méje sí ọjọ́ tí mo ṣe àyẹ̀wò yẹn ṣé àárọ̀ ìkan tó dẹ̀ pé àárọ̀ ìtàbánà gan ni mo ṣe àyẹ̀wò yẹn bóyá inú ọ̀sẹ̀ yìí ni so ọjọ́ méje ló kù ní ọjọ́ yẹn so tó máa fi pé 48 years so tó di ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ká nípa ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ di next week so ló wá ní pé wípé ojoojúmọ́ nìkan yẹn máa ń sọ pé
kí òun ṣèwádìí kóun ṣèwádìí so kì í ṣe tó sọ pé ó dá lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí so èmi dẹ̀ nígbàgbọ́ pé ikú yẹn á fò lórí ẹ̀ á yí ẹ̀ lórí ẹ̀ èmi ò ní tẹ́rí gbà ẹbí mi náà ò ní tẹ́rí gbà gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbogbo wa la máa dàgbà tá a máa dògbó àníkúléwé so ẹ jẹ́ kí a gbìyànjú kí a máa ṣe àyẹ̀wò ara wa ká máa ṣe ìwádìí ara wa ó dá ká fowó tọ́ ọmọ ó dá ká fojú tọ́ ọmọ ṣùgbọ́n ẹ jẹ́ ká tún tọ́ ọmọ nínú ẹ̀mí ẹ jẹ́ ká bá ọmọ wa rìnrìn àjò ẹ̀mí ẹ jẹ́ ká ṣe ìwádìí ọmọ wa ká mọ irú destiny ìpín tó yàn wá sílé ayé ẹ jẹ́ ká ṣe ìwádìí ọmọ wa ká mọ irú májẹ̀mú tó mú wá sílé ayé ẹ jẹ́ ká ṣe ìwádìí ọmọ wa ká mọ irú ẹ̀jẹ̀ tí ó bá ẹgbẹ́ ẹ̀dá wá sílé ayé ẹ jẹ́ ká ṣe ìwádìí ara wa ká mọ ohun tí ń ṣe èèwọ̀ ọmọ náà ẹ jẹ́ ká ṣe ìwádìí ọmọ wa ká lè mọ̀ bóyá àwọn ìṣòro tó máa ní lọ́jọ́ iwájú àwọn ìṣòro tó máa dojúkọ ní ọjọ́ iwájú so ìdí nìyí tí àyẹ̀wò tó fi ṣe pàtàkì ìdí nìyí tí àyẹ̀wò tó fi ṣe kókó ẹ jẹ́ ká gbìyànjú láti pé ká máa ṣe ìwádìí ara wa ká máa ṣe àyẹ̀wò ara wa ojú òní tiwa o àdúrà wa gbà náà tí a bá fẹ́ ṣe àyẹ̀wò ara wa tàbí tá a bá fẹ́ ṣe ìwádìí ara wa àwọn ohun tí a máa ṣe rèé lákọ̀ọ́kọ́ náà a máa sẹ́ndì orúkọ wa méjì a máa sẹ́ndì orúkọ tiwa tí à ń jẹ́ méjì a máa sẹ́ndì orúkọ ìyá wa kan tàbí méjì so kò ní sí orúkọ bàbá mẹ́ kò ní sí sunday mú bẹ̀ rárá so orúkọ ti yín gangan méjì so àti orúkọ ìyá yín náà méjì ẹ sẹ́ndì orúkọ yẹn ẹ wá sẹ́ndì owó àyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ ń wò pé bóyá lọ́fẹ̀ẹ́ ni ó bá dé ọ̀fẹ́ kọ́ ni èmi ń ṣe àyẹ̀wò then mi ìfẹ́ kẹ́nìbọ̀dì pè mí mo máa ń sábà sọ pé ẹ má pè mí sórí fóònù whatsapp ni kí ẹ sẹ́ndì owó sí whatsapp ni kí ẹ sẹ́ndì mẹ́sẹ́jì sí tẹ́ bá sẹ́ndì mẹ́sẹ́jì sí whatsapp ẹ dá orúkọ yín àti ìlú ibi tẹ́ ti ń sọ̀rọ̀ orúkọ yín àti ìlú ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ẹ sọ pé ẹ fẹ́ ṣe àyẹ̀wò ẹ fẹ́ ṣe consultation ẹ lè sọ by voice note ẹ lè sọ by text message so wípé orúkọ mi ní báyìí láti ìlú báyìí tàbí orílẹ̀-èdè báyìí mo fẹ́ ṣe consultation so mo máa sẹ́ndì price tí à ń ṣe consultation then tẹ́ bá sẹ́ndì owó ẹ má expect pé ọjọ́ tẹ́ bá sẹ́ndì owó ni mo máa ní àǹfààní àti ṣe consultation yìí mo lè ṣe ní ọjọ́ kejì ó lè take 2 days ó dẹ̀ lè take 3 days torí èmi máa ń farabalẹ̀ ń ṣe àyẹ̀wò ti tèmi so àwọn kan tí èmi fi ń ṣe àyẹ̀wò máa ń farabalẹ̀ àti pé this is spiritual something ni kì í ṣe nǹkan tó jẹ́ pé èèyàn máa kàn déédéé rò tàbí tí ẹ̀kan ju nǹkan sílẹ̀ ẹ̀dẹ̀ máa sọ ìtàn rárá kò rí bẹ́ẹ̀ so then mo dẹ̀ máa ní àwọn iṣẹ́ tó ń pọ̀ tí bá máa ṣe consultation ó lè jẹ́ bí mélòó kan ni màá ṣe papọ̀ irú ilé tí wọ́n bá sanwó lánàá ó lè jẹ́ ìní yìí ni màá ṣe lè tí màá ṣe parí léèdè tó bá di ọ̀la màá ṣe torí àárọ̀ kùtùkùtù ni máa ṣe ìwádìí so tó bá máa fi di bí day mo máa ń busy gan láti máa ṣe àwọn kan míì mo ní organisation tó jẹ́ big largest organisation so tó jẹ́ pé a máa move from one place to another a máa ṣe yẹn mo dẹ̀ máa ṣe iṣẹ́ tí bó tilẹ̀ jẹ́ pé every Monday ni mo máa ń ṣiṣẹ́ ẹni iṣẹ́ tí n bá máa bá èèyàn ṣe Mondays only Mondays ni mo máa ń ṣe iṣẹ́ mo tún fi eléyìí láti sọ fún ẹ̀yin client àti ẹ̀yin ọ̀rẹ́ wípé mi sábà ń ṣiṣẹ́ ní Monday and Wednesday mọ́ so nítorí àwọn programs tó pọ̀ ọjọ́ every Mondays ni mo máa ń ṣe iṣẹ́ fún ẹ̀yin tí yálà bóyá ìbéèrè lẹ bá ní tẹ́fẹ́ béèrè ẹ sẹ́ndì ìbéèrè yín sí orí WhatsApp mi tí wọ́n bá jẹ́ ìbéèrè lẹ bá fẹ́ béèrè ẹ sẹ́ndì voice note either in Yoruba language or in English language tàbí any other language so tí ó bá jẹ́ Portuguese tàbí French so àwọn language tí mo gbọ́ nìyẹn
so àṣẹ ń kọ́ Igbo ni so tó bá yá àtúmọ̀ ní pé kódà very soon a máa ṣe program yìí ní French and Portuguese so tó bá tó àkókò kan náà àtún tó dá ti ń ṣètò wẹ́rẹ́wẹ́ lórí ti Spanish àtúnṣe so ojú òní tiwa àdúrà wa gbà. WhatsApp number tí ẹ máa send the message yín sí ni please don't call so send your message to my WhatsApp on 08033702625 again 08033702625 ẹ̀yin tẹ́ bá wà ní abroad ẹ fi +234 sí ẹ̀yọ 0 á jẹ́ +234 +234 8033702625 so ẹ send the message ẹ dá orúkọ yín ìlú orílẹ̀-èdè tẹ́ ti ń sọ̀rọ̀ ẹ dá orúkọ yẹn náà so then ẹ má wá pè ẹ fún mi ní some minutes so màá respond sí yín ojú òní tiwa lẹ́ẹ̀kan sí ẹ máa bá mi share àwọn videos mi torí YouTube ẹ share torí page yìí ẹ share ẹ dẹ̀ bá mi share page yìí so kí àwọn èèyàn lè like kẹ́ bá mi like page yìí kí ẹ comment so àti orí YouTube channel wa ojú òní tiwa ẹ jẹ́ tó máa fi eléyìí sọ fún ẹ̀yin olólùfẹ́ àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ ẹ̀yin olólùfẹ́ ọdún ẹgbẹ́ àgbáyé 10th annual World Egbe Festival èyí tí a máa ṣe ní April tọdún tó ń bọ̀ a fẹ́ ṣe ní òní rẹpẹtẹ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kí Olódùmarè kó dá ẹ̀mí wá sí di àkókò náà kógun má ti bẹ̀ẹ́lẹ̀ ní orílẹ̀-èdè yìí ṣáájú àkókò náà ti kẹ́yìn àkókò náà kí Olódùmarè gbogbo tí a ń fẹ́ kó Olódùmarè kí ó gbà fún wa kí a má ṣàìsàn ká má rí ikú ká má rí àkóbá ṣáájú ọjọ́ náà kẹ́yìn ọjọ́ náà ẹ̀yin tí olólùfẹ́ ọdún ẹgbẹ́ àgbáyé àwọn kọ́mítì ọdún ẹgbẹ́ àgbáyé wọ́n ṣètò raffle draw fún ọdún ẹgbẹ́ àgbáyé mọ́tò wà tí èèyàn máa jẹ that is Camry sport kí náà ń pè náà Camry sport car so 2010 ni mọ́tò tí wọ́n gbélẹ̀ pajad machine wà oríṣi tẹ́ bá lọ sórí péjì yìí ẹ máa rí gbogbo àwọn ẹ̀bùn tí wọ́n fẹ́ jẹ pẹ̀lú 5,000 naira ní owó tíkẹ́ẹ̀tì ẹ wo pósítà yẹn rí àwọn numbers tó wà ní orí pósítà yẹn ni ẹ máa pè tẹ́ bá fẹ́ ra tíkẹ́ẹ̀tì títí yín so pẹ̀lú 5,000 naira ẹ já ra tíkẹ́ẹ̀tì méjì ẹ já ra mẹ́ta ẹ já ra márùn-ún ẹ já ra tíkẹ́ẹ̀tì mẹ́wàá at least mo mọ̀ pé tẹ́lẹ̀ kan ò bá jẹ ìkan ajẹ tí kan bá jẹ ìkan ajẹ kódà tẹ́ bá ra tíkẹ́ẹ̀tì mẹ́wàá ẹ ṣì ní àǹfààní àti jẹ oríṣi nǹkan mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ra tíkẹ́ẹ̀tì yẹn gbogbo yín pápá jẹ́ tó máa fi àǹfààní yìí láti máa sọ fún wa pé ẹ já sèfù déètì ọdún ẹgbẹ́ àgbáyé on the 24 25 26 27 and 28 tàbí kíní on the 24 25 26 and 27 ni party àárọ̀ kùtùkùtù on the 28 ni a máa parí ọdún yẹn 24 and 25 ìlú àgbádárìgì ni a máa ti ṣe ní ìlú Badagry 26 27 Gbẹrẹfu beach ni àti máa ṣe gẹ́gẹ́ bí a ṣe ń ṣe ní ọdọọdún gbogbo ẹ̀yin èèyàn wa ní diaspora gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí gbogbo ẹ̀yin tẹ̀mú dára yín mọ̀ pé ọmọ ẹgbẹ́ ni gbogbo yín la fẹ́ kí ẹ wálé kí awájọ kẹ́ ẹgbẹ́ wa kájọ ṣọdún ẹgbẹ́ àgbáyé ti 2023 gbogbo wa pátápátá ni a máa ti lo owó mú owó láti wá o ẹ̀yin tájọ ṣètò lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín lórílẹ̀-èdè àti ní orílẹ̀-èdè káàkiri àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín èmi náà ni o èmi ni tiyín ọba àṣàgbèmí tèmi adára àríwá joyè fàṣàgbádé kìíní àmọ̀tẹ́kùn kejì ẹrù jẹjẹ of Àkókò land
ọba àṣà àgbáyé, ọba ẹgbẹ́ àgbáyé náà ni mò ń kí yín wípé láìpẹ́ a máa tún bẹ̀rẹ̀ sí ni mú àkọ́tún ètò yìí wáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń mẹ́sẹ̀jì mi wípé láti orí YouTube pé ó ti ṣe díẹ̀ tá a ti ṣètò, ẹ má bínú, iṣẹ́ ló pọ̀, ọwọ́ ló kún, ṣùgbọ́n gbogbo àwọn topic tí ẹ ti request fún láìpẹ́ a máa mú topic yẹn wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ pé ìjọ ṣe pàtàkì kéèyàn máa ṣe ìwádìí, òun ló jẹ́ kí n wá sọ̀rọ̀ nípa consultation, nípa ìwádìí. Ọjọ́ òní tiwa o, àdúrà wa gbà. I love you all.